onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele látàyè abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà kan á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́ onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele látàyè abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà mìíràn á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́. Ẹni tí ò bá yẹ yín á padà bá yẹ lọ gbé ìgbàlódé ìgbàlódé Abímbọ́lá Adéyẹmí. Afọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n irú wọn ní gbọ́ fífí ẹ̀dá tó ń fi ìṣẹ̀lẹ̀ oníṣẹ̀lẹ̀ kíra ẹ̀ nílọ̀ irú wọn ni wọn kì í jí sọ́fìn mo gbọ́n tán mo mọ̀ tán irú wọn lomi ayé ń gbé lọ omi ayé ò ní gbé wa lọ o. Ó tún kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín ètò Ọlọ́run bá mi ìgbàlódé àti ìrírí show lórí Sumekran TV. Sumekran TV ẹ lè máa wò wá kétékété lórí YouTube lórí Instagram lórí Facebook lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ pé ètò yìí bẹ́ẹ̀ tí ń wò wá a ò ṣe ìṣàrí àkọ́tún ètò tún lélẹ́yìí o. Mo kí gbogbo àwọn crew pátápátá àti àjọṣiṣẹ́ yìí pọ̀ tí a jọ mú ètò yìí wá sí ojú ìwòran yín ẹnikẹ́ni ò ní yọ sọnù bí ọmọ wọ̀ láàrin wa o. Mo kí gbogbo yẹn pátápátá ó dẹ̀ kí olóòtú àgbà náà ìyẹn olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé Máyàmí ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín o. Mi ti parúkọ̀dá orúkọ tèmi ní ambassador Káyọ̀dé Sanni Ọmọwò Daddy 4G ọkọ ọmọ mi 4G agbólóhùn bí ọ̀jẹ̀ bàbá oyin ọkọ ìyá àwọn oyin ọmọ bá jágún kìsì lọ́kọ̀ èrò mo tún dé sórí ètò lónìí táwa ní àlejò tí mo mú wá lónìí ẹ mọ̀ pé gbogbo ìgbà tèmi bá sọ àwọn sódò báyìí ẹja ńlá ló máa ń gbé o. Mo tún ní àlejò lórí ètò lónìí táwa ní àlejò mi ọ̀jọ̀gbọ́n ni wọ́n òǹkọ̀wé ni wọ́n olùkọ́ ni wọ́n òjíṣẹ́ Olúwa ni wọ́n onímọ̀ ẹ̀rọ ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Táwa lálejò mi tí mò ń pè rí ẹ̀yin onílù ẹ̀yin olórin mo ti kí ẹ̀yin náà ṣáájú mo tún tún yín kí lẹ́ẹ̀kan sí. Ẹ bá mi fi ìlù orin tìfọ́n ẹ bá mi fi gbé àlejò mi wọlé kí wọ́n máa wọlé bọ̀. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí. Mo rò bẹ́ẹ̀ kójú wá ni. Bẹ́ẹ̀ni ó yẹ kó rí nìyẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọ̀dà akínyìn káàbọ̀ sórí ètò wa ìgbàlódé àti ìrírí show lórí Sumekran TV. A wà lórí YouTube a wà lórí Instagram a wà lórí Facebook a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn olólùfẹ́ wa wọ́n ti mú kàlẹ̀ owó wọ́n ti mú kàlẹ̀ ọmọ wọ́n ti mú kàlẹ̀ àlàáfíà láti wo ètò yìí. Bàbá ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé kẹ́lẹ̀ sọ àwọn nǹkan tẹ̀ ń ṣe ní pàtó. Ẹ ṣé púpọ̀ Olúwa wà pẹ̀lú yín. Àmín. Orúkọ mi ni
Abraham Olúwamúyìwá Dòsùnmú. Mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ó wà lórí ìjọ. Mo sì kàwé díẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Engineering ni mo ṣe tá à ń pè ní ìmọ̀ ẹ̀rọ. Níléèwé bẹ́ẹ̀ ni. Lẹ́yìn tí mo jáde iléèwé girama tá à ń pè ní secondary school. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Federal Polytechnic Ìláró. Mo lọ sí Yaba Tech. Mo lọ sí LASU. Mo wá parí ẹ̀ sí University of Benin. The same mechanical engineering ni mo ṣe. Bí mo ṣe di olùkọ́, ìtàn yẹn gùn díẹ̀, ó nídìí. Ṣe rí ohun tí mo rí ni pé kéèyàn jẹ́ olùkọ́, ó jẹ́ ìpè látọ̀dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ Olúwa tó jẹ́ ìpè. Ohun tó jẹ́ kí n parí ẹ̀ sí ilé ẹ̀kọ́ nìyẹn tí mo wá fi di olùkọ́. Ṣùgbọ́n báyìí mo ti di olùkọ́ àgbà. Torí Níléèwé wo nìyẹn? Níléèwé à ń pè iléèwé yẹn ní Dadeyo High School ní Abúlé Ẹ̀gbá. Private ni àbí public? Private ni mo wà báyìí. Ẹ jẹ́ àmú báyìí, ẹ jẹ́ àwọ̀ tìgbòtìgbò. Ọmọ ìlú wo ni? Ọmọ Ìbàdàn ní Ọ̀yọ́ ni. Àwọn ni bàbá mi tó bí mi lọ́mọ. Ìbàdàn ní Oríyọ̀lé. Ilé Oríyọ̀lé. Ẹ̀gbọ́n a bí mi sílùú Èkó. Gbogbo ọjọ́ tí mo lò láyé ìlú Èkó mo ti lò. Torí àwọn òbí mi ṣe ìgbéyàwó ní Ìdúmọ̀tà. Láti bẹ̀ ni wọ́n ti kọ́lé sí Agége la fi wá. Agége gan ni mo ti ṣe kékeré dáadáa. Lọ sí St. Peter. Láti St. Peter mo lọ sí Orílẹ̀ Secondary School. Láti Bay State High School. Ìgbà tí mo lọ iléèwé gíga ló di pé mo kúrò l'Ékòó fúngbà díẹ̀. Ṣùgbọ́n gbogbo ọjọ́ mi pátá ìlú Èkó ni. Ìlú Èkó. Báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò lẹ́yìn ìgbà tí ẹ parí ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ ẹ fi di olùkọ́? Ẹ ṣé púpọ̀ olótù. Ọgbọ́n yóò ní dòbú lórúkọ Jésù. Nígbà tí mo kúrò níléèwé, mo kọ́kọ́ ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ kan tá à ń pè ní 5 Star Industries ní Yànà Sọ́lọ̀. Níbẹ̀ mo ti bẹ̀rẹ̀. Mo ṣiṣẹ́ ní Guinness kí tó lọ sí 5 Star Industries sí. Fúngbà díẹ̀ ní Guinness, mo pẹ́ díẹ̀ ní 5 Star Industries ní Yànà Sọ́lọ̀. Wọ́n máa ń ṣe àwọn aṣọ lace nǹkan kan. Láti bẹ̀ lọ, mo ríṣẹ́ sí ilé-iṣẹ́ kan à ń pè ní Square Motors. Nítorí ní mechanical engineering ó ní various aspects. A ní automobile, a ní welding and fabrication, a ní structural engineering àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èyí tèmi yàn láàyò gan tí mo choose gangan ni automotive technology, that's automobile. Àwọn tí wọ́n máa ń ṣe mọ́tò ni tèmi ṣe jù. Ìyẹn ni major course tí mo ṣe ní mechanical engineering yẹn. So ìdí tí mo fi lọ sí Square Motors nìyẹn. Ṣùgbọ́n àwọn lẹ́yìn bí ọdún díẹ̀, bí ọdún 5, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nítorí pé mo ní ọ̀gá kan tó jẹ́ Indian. Ọ̀gá yìí wá rí pé mo mọṣẹ́ torí pé kó tó di pé mo lọ sí school mo kọ́ mechanic ní Ọgbà l'Ékòó ń bí. Mo ti kọ́ mechanic. So ó ti jẹ́ kí n mọ àwọn practical yẹn dáadáa. Ìgbà tí mo wà school gbogbo àwọn mọ́tò lecturers ni máa rí bí i. Torí wọ́n mọ̀ lecturer kan pè mí ní mo á láwọn fún pé mo ti kọ́ṣẹ́ mechanic. Ṣẹ̀ríjọ́ tí wọ́n máa kí n tó wọlé ìwé gíga. Ibi tí mo ti kọ́ṣẹ́ mechanic lọ́wọ́ náà ti mú admission letter wa. Abẹ́ mọ́tò báyìí náà ti fẹsẹ̀ fà mí jáde pé ó ní lẹ́tà. Torí ìgbà yẹn wọ́n máa ń mú lẹ́tà wá bá wa lé ni. Kò jọ ìsìn tó jẹ́ pé online ní gbogbo ẹ̀. Kò sí online kankan, kò kú sí fóònù, kò sí laptop, kò sí bó ṣe ṣe. Wọ́n á mú lẹ́tà ẹ̀ wá ní láti university yẹn àbí JAMB náà ti wà láti 1978. Now ẹsẹ̀ náà fi fà mí jáde nígbà tó mú lẹ́tà rẹ̀ mọ́ kọ́ mechanic lọ. Mo ti fẹ́ lò bí ọdún 3 ibi tí mo ti ní Ọgbà. Wọ́n pè mí ní Ọba Ògúnjì ìsáàdì Ọgbà ń bí ni. So bẹ́ẹ̀ mo ti kọ́ṣẹ́ mechanic. Àwọn ọgbọ́n tí mo ti kọ́ àti iṣẹ́ yẹn
àti ìmọ̀ yẹn ni mò ń lò nígbà tí mo wà school tó jẹ́ kí àwọn lecturer gan like mi gan ibo ni because mò ń ṣe ju nǹkan tí wọ́n ń kọ́ wa ní kíláàsì lọ practical tán tí ìkọ́wọ́ ẹ̀mí ti mọ̀ so àwọn nǹkan tó fún mi ní àǹfààní láti gòkè díẹ̀ sí nígbà tí mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ti kọ́ èmi ti mọ̀ ó ju nǹkan tó kọ́ mi school lọ torí tẹ bá ti dé BSc level theory ló máa ń pọ̀ polytechnic lèmi tó ti kọ́ practical dáadáa àti mo ti kọ́ so ìgbà tí mo wọ company yẹn ọ̀tẹ̀ pọ̀ torí ọ̀gá yẹn ṣà ń gbé mi ga ó ní personal money tó ń fún mi nígbà tó wó níyì dáadáa ó máa fún mi ní 1,000 lójúmọ́ nínú àpótí ẹni o gbogbo iye tẹ́lómi ń gbà bí iṣẹ́ yẹn lóṣù kan kò ju 1,000 yẹn 1,500 ló ń gbà bí iṣẹ́ ẹlòmíì ò gba 3,000 wọ́n dẹ̀ máa fẹ́ mi ní 1,000 lójúmọ́ ká ti máa wọ sàṣàlẹ̀ torí ọ̀gbẹ́ni yẹn wá ń wo pé èyìnbó yẹn ń dín àní báwo lọ ọ̀gbẹ́ni ṣe mo ṣe yìí pé mo wá ṣàlàyé fún pé mo ti kọ́ṣẹ́ mechanic dẹ̀ mo dẹ̀ tún lọ polytechnic díẹ̀ so kọjú jẹ́ kí n mọ iṣẹ́ yẹn ni ṣùgbọ́n láti bẹ̀ lọ ọ̀tẹ̀ wá dìde ogun dìde débi pé àwọn tó tiẹ̀ jẹ́ tó fẹ́ tó bí bàbá tó bí mi lọ́mọ gbógun tì mí pé ọmọ kékeré omi dé I was a fresh graduate báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó jẹ́ pé ìwọ ló ń gba allowance tó pọ̀ jù. kí la sọ ti yín lé aláwọ̀. ó lágbára wọ́n wá ní wọ́n fẹ́ retrench àwọn tó ti pẹ́ lẹ́nu iṣẹ́ nígbà náà wọ́n fẹ́ dá wọn dúró pé káwọn míì lè wọlé èmi dẹ̀ sì jẹ́ fresh graduate borúkọ mi ṣe dé àárín àwọn tó dá dúró kò yé anybody èmi dẹ̀ ti mọ̀ pé nítorí ọ̀tẹ̀ yẹn ni mo ṣe kó lè ṣẹ́ yẹn ni wọ́n bá gbé lẹ́tà tá à ń sọ ìdè ọ̀ṣàdáwà dúró ìyẹn ló gbé mi kúrò ní Square Motors ní Greek Road ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní ìrírí yìí o ìrírí ọ̀tẹ̀ pé torí èmi ìkọ́ tán bá ti gbé fún mi èmi á ṣe dáadáa gẹ́gẹ́ bí ọmọdé mo ti rí mo bá kó ń bẹ̀ kó tó di pé mo ríṣẹ́ míì ojú mi rí díẹ̀ débi pé tí n bá wáṣẹ́ lọ sí bóyá Èkó tí n bá dé Òṣòdì mo dẹ̀ ń gbé Abúlé Ẹ̀gbá ẹsẹ̀ máa fi rìn láì mọ̀ye ìgbà alẹ́ ìmọ̀ torí ìgbà tí mo wà ní iléèwé gíga kò pẹ́ tí mo wọ iléèwé gíga ni bàbá mi kú. Iṣẹ́ kí ni bàbá ṣe lásìkò? Businessman ni bàbá máa ń ta táyà nínú àwọn tó dá ọgbà mọ́ngòrò táyà lẹ̀ bàbá mi wà nù. He was the first chairman of Organizer and Tire Station of Nigeria. My father was the first chairman. Òun ṣiṣẹ́ pẹ̀lú àwọn Dunlop Michelin kankan ló ń ta nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ó dẹ̀ lówó lọ́wọ́ díẹ̀ níwọ̀nba Ọlọ́run kẹ́ òsèrú mọ́tò tí ò ní àsàdátà ni àbá mi ti ń lo bẹ́ǹsì nǹkan nígbà tí mọ́tò tí ẹ̀ pọ̀ gbogbo series 504 ló ní 505 fídíò rà púpọ̀ ṣùgbọ́n kò dàgbà púpọ̀ bóyá bí 50 years lọ jáde láyé ìgbà yẹn àwọn kéré ìmísẹ́ ìwọlé ìwé ni so kí n tó wá parí iléèwé yẹn ọ̀pẹ̀lọpẹ̀ Ọlọ́run ojú rí. bẹ́ẹ̀ sọ ìrìnàjò yín tẹ ṣàlàyé ní ìsìn tàbí kò ní iléeṣẹ́ ibi tí wọ́n ti ń ṣe ọkọ̀ bẹ́ẹ̀ ni Square Motors bí wọ́n dá yín dúró iṣẹ́ wo lẹ tún wá ṣe lẹ́yìn yẹn. lẹ́yìn yẹn mo wá ṣàn wáṣẹ́ nítorí àwọn àṣìṣe kékeré kan wà ní nǹkan tó máa ń kọ́ wa níléèwé pàápàá iléèwé gíga wọ́n máa ń kọ́ wa bọ́n ṣe ń kọ lẹ́tà láti wáṣẹ́ ni wọ́n ń kọ́ wa bọ́n ṣe ń dá dúró ọdún mo gbìyànjú láti dá dúró ṣùgbọ́n owó ó ṣòjóró nítorí àti ní automobile workshop asat bíi late 80s yẹn ẹ máa fẹ́ náwó bíi 1.5 million owó ńlá ni lọ́dún yẹn. 1.5 million bíi 150 million. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni olóòtú ó lè díẹ̀ kò wá sórí wọn lọ́wọ́ bàbá ti kú so nígbà tí mo ti wà yunifásitì náà ti kú so kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́ mo bá tún bẹ̀rẹ̀ sí ní wáṣẹ́. mo wá ríṣẹ́ sí iléeṣẹ́ kan àwọn Nigeria Navy ni wọ́n ní ṣùgbọ́n àwọn kan wá recommend mi fún wọn pé ọ̀dọ́mọdékùnrin máa mọṣẹ́ yìí wọ́n bá gbà mí normally ó yẹ kí n wọlé through Ministry of Defence Nigeria Naval Dockyard ó wà ní Amadu Bello Way ní Victoria Island ní VI ló wà ẹnìkan ṣáà recommend mi wọ́n bá gbà mí àwọn yẹn wá gbà láti máa sanwó fún mi
ìyẹn Nigerian Naval Dockyard Management. Normally ó yẹ kí n wọlé through Ministry of Defence but kò sí opportunity. Àwọn yẹn bá gbà mí torí pé wọ́n recommend mi pé mo mọṣẹ́ yẹn. Bá ṣe ń ṣàn rìnrìn àjò yẹn ni wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú. Ṣùgbọ́n kó torí pé mo rí iṣẹ́ yẹn láti Square Motors ojú mi rí díẹ̀. Ó gbà mí bí ọdún 2 àbí 3 ṣáà ń ṣe. Mo lọ sí ilé iṣẹ́ kan ní Ìkẹjà. Wọ́n béèrè lọ́wọ́ mi láàrin ìgbà tí mò ń wáṣẹ́ yẹn ni o. Mo ń sọ nípa ìrírí gẹ́gẹ́ bí program wa yìí. Wọ́n bá béèrè lọ́wọ́ mi. Wọ́n ní ṣé mo lọ school, mo ní mi lọ school. Nítorí pé ẹnìkan ti sọ fún mi tẹ́lẹ̀ pé tí n bá ní mo kàwé wọn nígbà mi síṣẹ́ pé ṣe factory máa jọ̀gá wọn nígbà mi. Mo dẹ̀ iṣẹ́ factory ló dẹ̀ wà available. Èmi dẹ̀ nídìí iṣẹ́ torí ó ti mébi dání díẹ̀díẹ̀. So gbogbo àwọn tó lè fún mi ló tó lè ràn mọ́ ọgbọ́n ti ń sọ pé wàhálà ẹ̀ pọ̀ arákùnrin. Mo wá wò pé kí mo lè ṣe o ẹni tí n bá ti débẹ̀ kí n sọ pé school sáà ti mú ní. Mo dẹ̀ gbàgbé díẹ̀. Mo ṣe débi iṣẹ́ mi lọ school. Mo jáde secondary school. Mo ṣe bẹ̀rẹ̀ ṣe factory nìyẹn. Kò sẹ́ni tó mọ̀. Ìjọ́ tí mo wá sọ fọ́gà kan ní so ó kàwé mo ní bẹ́ẹ̀ ni. Mo ní tí n bá sọ ń gbà yẹn nígbà mi síṣẹ́. Lọ́gbẹ́ni ẹ bá ní òun á recommend mi fún Nigerian Naval Dockyard. Mo ṣe débẹ̀ nìyẹn. Nígbà tí mo dé Dockyard Nigerian Navy mo bá ṣiṣẹ́ ẹ lè mọ̀ pé mi kì í ṣe uniform man àwọn Navy ni. Ṣẹ́rí iṣẹ́ yẹn tí mo wá mọ̀ yẹn ó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí kí là ń ṣe ń gbà yẹn wọ́n tún jẹ́ kí n lọ ṣe course ní marine engineering. Mo tún di marine engineer ń bẹ̀. Now kí ló wá ṣẹlẹ̀ ni pé àwọn engine ship la máa repair. Ìgbà kan wà engine ship kan wà òun ni Nigeria warship number 1 America ló ní warship yẹn à ń pè ní NNS Aradu no peace NNS Aradu orúkọ tí wọ́n ní ìmọ̀ ẹ̀ ni America nìkan ló ní irú warship bẹ́ẹ̀ wọ́n fi ń jagun engine 4 ló ní engine kan wá ní problem wọn ò bá rí ṣe ọ̀gá mi à ń pè ní Captain JJ Musa ó bá ránṣẹ́ sí mi ó ní Abraham come àwọn ti ní problem pẹ̀lú kí ní ó tó 6 months pé wọ́n fẹ́ kí n lọ wò kí ló ṣe mo ní ọ̀gá wà máa ó ní try n bá dénú kìíní yẹn èmi dẹ̀ ti gbàgbọ́ ńgbà yẹn ti fààyè mi fún Jésù láti àgbà tí mo wá from 3 gan mo ti wà pẹ̀lú Jésù mo gbàdúrà Olúwa nǹkan tó ń gbé fún mi ilé o ṣẹ́rí mo ṣe sùn báyìí mo kàn rí àwọn wáyà kan tó ti disconnect ẹ̀ fuel pump gangan ni problem engine yẹn ìṣègbó bàjẹ́ irọ́ kò sí nǹkan tó ṣe engine yẹn ṣẹ́rí mo ṣe débẹ̀ báyìí mo ní kó start ẹ̀ kò start mo bá pè wọ́n ní store mo ní kó change fuel pump yẹn mo ní kó rearrange wáyà ignition wáyà là ń pè ọ́ bá rearrange ṣẹ́rí mo ṣe start engine bá ṣiṣẹ́ mo ṣe dèèyàn lálọ́gbà yẹn ni ní Commodore Ajayi òun ló head di Nigerian Naval Dockyard ó bá ní kó pè mí wá bá gbọ́ ó ní kí ni mo ṣe sí ṣé ọkàn ó ní bó mo ti kọ́ṣẹ́ bó mo ti lọ school bá béèrè bó ṣe promote mi nìyẹn ṣẹ́rí owó tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fún mi ẹni tó head di mechanical production owó tèmi jùlọ but wọn ò jẹ́ kán mọ̀ mi wá mọ bọ́n ṣe mọ̀ eléyìí tí wọ́n á le ju ti Square Motors lọ ní kọ́ bá pè mí wọ́n á pè bàbá yẹn ní MP mo ti gbàgbé ránkì ẹ̀ Sulaimon ó tó ẹgbẹ́ bàbá mi as at that time first born ẹgbẹ́ mi àti ẹ̀ lájẹgbẹ́ ló bá pè mí lọ sọ́fíìsì ẹ̀ ó ní wọ̀ ló ń fún lówó mo máa pa ẹ́ nínú iléeṣẹ́ ẹ̀sà kí ni mo ṣe Ọlọ́run ló mọ bó ṣe mọ̀ pé allowance tó fún mi everyday ó ju salary ẹlẹ́mìí lọ bí ogun tó ṣe bẹ̀rẹ̀ nìyẹn kí n ké ìtàn ikúrú díẹ̀ bó tó ṣe dá mi dúró nìyẹn mo dá mi dúró bẹ́ẹ̀ ni àwọn tó fẹ́ dá dúró wọn dè ní wọn sọrí sí àwọn tó dá dúró nígbà tó fẹ́ dá mi dúró ọ̀gá mi yẹn tó like mi Captain JJ Musa wọ́n kọ́kọ́ gbé lọ Port Harcourt láti VI torí àṣẹ mi náà fẹ́ dì pẹ̀lú èmi ọmọ òun nìkan ló lè gbé kó wá sí fóònù lọ́dún yẹn àwọn ńláńlá yẹn la máa ń lò tá a máa ń yí báyìí ọ̀dọ́ àfọwọ́ yìí yẹn là ń lò kò wá sí mo ṣe lè gẹ̀ẹ́tì ẹ̀ ó dẹ̀ ti wọ́n nu wọn pé nǹkan kan gbọ́dọ̀ ṣe mi ṣùgbọ́n mi ò mọ mo ṣe lè trace ẹ̀ Port Harcourt ní gbogbo tán gbé lọ wọ́n ṣàdá mi dúró mo bá ń bọ̀ láti VI Return Mainland Bridge la máa ń gbà kì í ṣe mi nìkan náà dá dúró àwọn kan náà wà tó ń dá dúró bọ́tà àwọn tó ń fẹ́ dá dúró àwọn tó ti pẹ́ nu iléeṣẹ́ yẹn ni kò yẹ kórúkọ mi wà láàrin wọn dẹ̀ fi tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́
ló tún ṣẹlẹ̀ ìgbà tá a wá ń bọ̀ àwọn kan tiẹ̀ para wọn pàápàá náà àwọn tó dádúró kó sómi ṣe gbogbo ẹ̀ lọ òtítà nítorí mo ṣe yànjú ṣẹ́ni mo ṣe wá dé eré àbí tí mò ń gbé lábúlé gbà mo kọ̀ rí tọkọ teacher mathematics ní ìdàmúkà ètí ẹ̀ gbóná síbi engineering ni mo ṣe ṣẹ́ni engineering course ẹni tó bá mọ mathematics ò lè graduate láàyè furthermore ṣe gbọ́dọ̀ strong dáadáa ètò ẹ̀ gbọ́ mo sì lè kọ́ mathematics mo mọ physics mo mọ furthermore mo ṣe wọnú ilé iṣẹ́ ìborí ilé school yẹn mo lè kọ́ mathematics wọ́n bá ní kí n wá lọ́la ẹ má jẹ́ n wá lọ́la ẹ bá dẹ̀ test mi lẹ́nu ṣẹ́ni sákìlẹ̀tà ẹ wà lápò mi ó wà lápò mi kò sẹ́ni tó mọ̀ èmi ò fẹ́ káwọn ará lé gan mọ̀ kàn dá mi dúró mo ò jẹ́ rere wọ́n bá ní kí wọ́n bá pẹ́ tó ní wọ́n bá ní wọ́n fẹ́ test mi wò gbogbo science subject ti test mi kò sí ti mi perform mi ò délé kàwé o torí ṣẹ́rí engineering course ó lè rún mọ́ ó mọ̀wé ni àwọn courses kan wà lóòótọ́ kò ṣe irun mọ́ ọ̀sà olótú engineering wa ó fẹ́ burú ju medicine lọ mathematics based course kò sí nǹkan tó lè ṣe sí ìgbà tí mo wọ school àwa 118 ni wọ́n admit they admitted 118 students nípa orí ọ̀fẹ́ náà 29 la graduate 29 níbi tó lédè in fact ó tẹ́ stage gan mo fi máa regret ibi ta ló ti ẹ̀rọ mi ṣe torí course tó kọ́kọ́ fún mi ní University of Lagos mathematics ni mo kọ́ mi ò ṣe dáàdì mi sì wà láyé ń gbẹ ní kí n lọ ṣe mu ní ara ìjọ tán ó tọ́dún mẹ́ta tí mo lò ọdún mẹ́rin kan tó mú mi kí tó lọ school mi lọ o láì mọ̀ pé Ọlọ́run ló ń darí mi mathematics yẹn mo padà wá kọ́ gbẹ̀yìn ní ìrìn àjò so àwọn ìrírí tí mo ní nípa iṣẹ́ wọ́n gbà mí jọ yẹn wọ́n gbà mí torí gbogbo subject náà ti test mi chemistry physics gbogbo ẹni mo perform. ọdún mélòó lẹ wá lò ní iléèwé tẹ̀sán yìí. iléèwé tí mo sọ mo lò more than 10 years. gbàgbé tí wàá kó bẹ́ẹ̀ kọ́. mo kó bẹ́ẹ̀ mo tún lọ sí iléèwé mi ní school amutos yẹn no Nigerian Naval Dockyard èyìnbó yẹn wá ránṣẹ́ pé èyìnbó kan wá ránṣẹ́ pé kó wá pè mọ́ mi ò lọ. mo wá rí i pé lẹ́gbàá ẹ̀ mo wá rí i pé gbogbo ìgbà tí mo ṣiṣẹ́ ní company yẹn ní àwọn engineering company yẹn companies wọn yẹn àwọn èèyàn ṣá máa tò sílé mi ẹ wá Mr. Dosimo ẹ bá mi kọ́ àwọn ọmọ mi níwèé irọ́ company mo ti ṣe rárá ẹ bá mi kọ́ wọn àwọn á fún yín lówó mo wá rí i pé ó dàbí pé ọ̀nà ti fẹ́ lò ní ọ̀tọ̀ ni. kò síbi tí mo ti ṣiṣẹ́ mo máa láwọn student tán àwọn òbí wọn máa èlò ló fẹ́ gbà ta ló sọ fún yín pé tíṣà mi ṣàbá mi kọ́ ọmọ mi ní mathematics pé òyìnbó ẹ ṣe ránṣẹ́ ó tó òyìnbó méjì tó ránṣẹ́ sí mi bẹ́ẹ̀ ìkan tí ẹ ní Abraham you are mad we said you should come back to your field you say you want to stay with a teaching job how much are they giving you mo wá rí i pé ó dàbẹ́ ni pé ìpè ló jẹ́ rẹ̀ my side my calling. ilé ìwé àkọ́kọ́ ẹ lọ́dún mẹ́wàá. mo lò tó bẹ́ẹ̀ rárá wọn ò dá mi dúró mo kó ń bẹ́ẹ̀ torí mo rí better offer ni bí ìgbà tó ń san 5,000 fún yàn kí wọ́n rí ibi tí wọ́n ti máa san 25,000 ibi tí ilẹ̀ ti lé òun ló mú mi tẹ̀síwájú lẹ́yìn ìgbà yẹn mi rí ìdádúró àfi tí n bá kú fúnra mi. dèní yìí ẹ̀yà ìṣiṣẹ́ olùkọ́ni. mo ń ṣiṣẹ́ olùkọ́ni dèní bíbí ìta àkọ́kọ́ yẹn mo di vice principal ń bẹ̀ mo di principal náà ń bẹ̀ torí wọ́n rí i pé performance mi ó yàtọ̀ mo bá ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ o ṣùgbọ́n ìgbéga yẹn Ọlọ́run ló ṣàjẹ́ kó rí bẹ́ẹ̀ inú bí ni wà ó síbẹ̀ wọn ò dá mi dúró. nídìí iṣẹ́ olùkọ́ni kí ni àwọn ìrírí tẹ́ ti rí àgàgà láti ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àbí látọ̀dọ̀ òbí. ṣe rí gẹ́gẹ́ bí ìgbàlódé ìgbà òní tá a wà nǹkan tí mo rí ni pé àwọn òbí gan-an wọn kọ́ mọ́ mọ́ lẹ́kọ̀ọ́ lé olùkọ́ ni ó máa kó gbogbo olùkọ́ ẹ ṣe olótù kó olùkọ́ ṣá máa ṣe gbogbo ẹ̀ wọn ti ráyè fún ọmọ mọ́ ìgbà tiwa àwọn ẹ̀kọ́ tí àwọn òbí wa kọ́ wa ó sì wà lára wa dòní that's why ẹ lè rí anybody 50-60 wọn ló ń ṣe yahoo irọ́ o training tán fáwa lè wọn pa wá láti jalè ẹ wá wo gbogbo nǹkan tí mo là kọjá àìníṣẹ́ àìní gbogbo ẹ̀ wọ́n dá mi dúró ọtó bíbí mẹ́ta mẹ́rin. ẹ wá wò pé mọ̀tẹ́ ní ẹgbẹ́ ohun tó kù ní kẹ́ máa ṣáṣẹ́.
mi ò jalè mi ìbáyọ̀. irú àwọn akẹ́kọ̀ọ́ tó wá wà lábẹ́ yín tó ń ṣerú àwọn kan báyìí kí làwọn ìrírí tẹ́ ní pẹ̀lú wọn. ibi tí wàhálà ti wọlé sí ìgbé ayé àwọn ọmọ ọ̀sìn òun ní àìlẹ́kọ̀ọ́lé. lack of home training. lack of home training it has nothing to do with religion. àwọn ẹ̀kọ́ ilé kan wà tó gbọ́dọ̀ kọ́yàn à ń pè ní etiquette ẹ̀kọ́ ilé ni má ṣe báyìí má ṣe báyìí ìgbà tí n bá lọ school bàbá mi á ní rántí ọmọ ẹni tí wọ́n ṣe má borúkọ ìdílé ìjẹ́ ò lòsùnmù là ń jẹ́ wọ́n dẹ̀ mọ̀ wá wọ́n á kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ń bá wa wí ìbáwí yẹn ò sí mọ́. mo ní ìrírí kan mo rò pé ọmọ kan ṣẹ̀ olùkọ́ kan I was the vice principal of the school ó wá nà án nígbà tó máa di ijọ́ kejì a kàn rí àwọn bouncer tó ń ṣe gẹ̀ẹ́ kí ló dé o security lọ bèrè ó náà ń bèrè Mr. alágbájá kí Mr. alágbájá wọn ló na ọmọ pé ní làwọn máa pa ṣé ara ẹ̀ bó ni àbí kí ló ṣọmọ ibi tí mò ń lọ ni pé òbí gan ló tún wá jà ìkan ṣẹlẹ̀ láìpẹ́ yìí èmi ni principal school yẹn ọmọ kan wá nínú tó ń ṣe ìdánwò WAEC lọ́wọ́ ó bá sùn lọ níbi tó ti ṣe WAEC wọ́n bá rìpọ́ọ̀tì fún mi lọ́fíìsì nígbà tó ń parí bá rìpọ́ọ̀tì fún mi tó ní school wọ́n mà ná ọmọ kan sùn ọmọ báyìí ẹni tó jẹ́ olórí tó ní iléèwé bá báwí ó ṣàná ǹjẹ́ mọ ọkọ tí wọ́n ṣe ń gbà tó di ijọ́ kẹta wọ́n bá fọlọ́pàá gbé èmi àti ẹni tó ní school proprietor àti principal wọ́n bá gbé ọlọ́pàá gbé wa wọ́n bá di police station nígbà tá a dé police station àwọn ìrírí tẹ́ bèrè mo fẹ́ sọ yẹn pé wọn ò kó àwọn ọmọ mọ́ òun ló fà á tíwà ipá tó fi pọ̀ òun ló fà á tíwà olè ìwà jìbìtì ká máa gbá àwọn èèyàn káàkiri tó fi pọ̀ kò sí training mọ́ training ò sí mọ́ àwọn òbí ò tọ́ mọ́. nígbà tí wàá dàgbà ọlọ́pàá kọ́ dàgbà ọlọ́pàá olóòtú ọlọ́pàá bá béèrè lọ́wọ́ òbí àwọn ọmọ yìí ọ̀gá iléèwé méjèèjì ni bàbá àti ìyá ọmọ kí ni ká ṣe fún wọn ṣé ká nà wọ́n ní àbí ká rán wọn lẹ́wọ̀n àbí ká rán wọn lẹ́wọ̀n àbí ká pa wọ́n kí ni ká ṣe fún wọn ọ̀yá màmá ìwọ sọ̀rọ̀ ló bá ń wò bàbá ọ̀yá kí ló fẹ́ ká ṣe fáwọn olùkọ́ yìí ọlọ́pàá DPO bá ní gbogbo ẹ̀ ń ṣèyàn gidi pé ẹ̀ rí ọmọ tán ẹ̀yin gbé olórí iléèwé principal wa bá wọn bí àti ẹni tó ní school kàkà káwọn dì pẹ̀lú lórí ikán náà ṣe bí wọ́n fẹ́ tún ayé ọmọ ìṣe ni ibi tí mo ń lọ ni pé àwọn òbí gan wọn help mọ́ta rárá training of children kò sí mọ́. bàbá ṣé lóòótọ́ ni pé àwọn ọmọ kan tó jẹ́ ọmọ iléèwé gíga tá a mọ̀ sí secondary school tó ń ṣe yáwúyáwú wọ́n rọkọ̀ wọ́n ń gbé wá léèwé lóòótọ́. wọ́n ń gbé wa. wọ́n ń ṣe kí ni sà. wọ́n ń gbé wa. kí wọ́n lè rí ṣe sí. lóòótọ́ àkíngbà wọn láyè wọn kàn gbé wọn ní skul wọ́n máa páàkì ẹ̀sìn tó jìnnà. ṣé ẹ rí kíní yẹn wàá bò láàrin wọn àwọn colleagues wọn dúgbà wọn gan mọ̀ pọ́n ṣe láìpẹ́ yìí àwọn kan ṣẹlẹ̀ àwa invite àwọn kan ó dìjà tán fẹ́ para wọn kí ló dìjà láàrin wọn ọ̀rọ̀ owó iṣẹ́ tí wọ́n lọ ṣe ló dìjà láàrin wọn àwọn ọmọ SS2 náà wà èmi àti ẹni tó nílé wa bá pè wọn ṣémi náà ló lórí iléèwé ẹ jókòó kí ló fa ìjà láàrin yín tẹ́ fẹ́ lura yín pa ló bá ní òun ta iṣẹ́ kan fún ẹni yìí nígbà tí ó di pé iṣẹ́ yẹn tó jẹ́ lọ tó cash out ẹ ṣe olóòtú ẹ ṣe bọ́ ṣe máa ń lò nìyẹn pé kò wá fẹ́ sanwó tòun ló dìjà a bá pe àwọn ọmọ yìí ọmọ 9 ni èèló ni ìwọ ti rí inú ẹ sọ tó tọ́ fún wa o ní fọlọ́pàá mú ẹ a fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni ó ní $200,000 ló ti rí kí ló ti ṣòwò yìí ó lóun fún màmá òun bẹ́ẹ̀. 1.2 billion àlọ́rọ̀ tá à ń sọ yìí. ó lóun fún màmá òun ní owó yìí ibi tí mò ń lọ ni pé àwọn òbí náà mọ̀ sí. wọ́n mọ̀ sí màmá ẹ̀ gbà ń bẹ́ òní bẹ́ẹ̀ ni làwọn bíi 8 tó kù náà bá jẹ́wọ́ pé àwọn ń ṣe. so àwọn
challenge ta ní pẹ̀lú àwọn ọmọ wọ̀nyí ni oríṣiríṣi àwọn ìwà ìpáǹle ló wà lọ́wọ́ àwọn ọmọ wọ̀nyí. ẹ má bínú sáà o bí ọ̀rọ̀ ta sọ yìí bí irú àwọn ọmọ tẹ kó tẹ ní ẹni fọlọ́pàá mú wọn tán jẹ́wọ́ yẹn ṣé kò sí àǹfààní fún olùkọ́ àgbà àti bóyá ẹni tó ní iléèwé bóyá kẹtì ẹ̀dọ́gbọ́n gbé kẹdọ́gbọ́n pe EFCC kan bá yín mú àwọn ọmọ yìí tí ẹ ní ṣe bẹ́ẹ̀ pé ẹ mọ̀ ń pa ẹ o kan wádìí. ẹ mọ̀ pé ó máa bà orúkọ iléèwé jẹ́ àkóbá iléèwé lọ́pọ̀lọpọ̀ àkóbá iléèwé ohun táwa ṣe ni láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ yìí bá a ṣe ń gbà wọ́n níwọ̀njú Ọlọ́run sì wá gbàkóso a rí àrídájú pé wọ́n fi ìwà burúkú ilẹ̀. láti ara iléèwé ti yín. bẹ́ẹ̀ ni àrípọ̀ filẹ̀ gbogbo wọn ti serious báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti jáde wọn ti wà ní yunifásitì báyìí tó dẹ̀ ń ṣe dáadáa torí sẹ́rí àwọn olùkọ́ a nílò ọgbọ́n láti dé pẹ̀lú àwọn ọmọ ọ̀sìn tá a bá mi ní gìrìgìrì àwọn ọmọ yẹn a tún lé wọn lọ sínú àwọn iṣẹ́ bí yẹn. bàbá àbí ṣé nítorí pé ẹ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run làwọn ìrìn àjò iye rọrùn fún yín láti cancel àwọn ọmọ yẹn tí wọ́n fi gbogbo àwọn wà yẹn lẹ̀. kì í ṣe yẹn nìkan gbogbo iléèwé secondary school ló ní kánsílọ̀ láti ràn wọ́n lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ìjọba àpapọ̀ federal government ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ pé ó ṣe dandan fún gbogbo school ṣẹ́rí kì í ṣe gbogbo nǹkan tó mọ bá ṣe náà la máa fi dì pẹ̀lú wọn pọ́nmọ lọ sẹ́wọ̀n mú nǹkan túmọ̀ sí pé ayé padà àfi kí a gbà wọ́n níyànjú ká jẹ́ kán rí nǹkan tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa èmi tẹ̀ ti graduate inú wọn báyìí so àwọn ìrírí tí a ní pẹ̀lú wọn nìyẹn. bàbá ṣé ó ti ṣe é ṣe rí kẹ́ ẹ ti kọ́mọ nílé ìwé rí kẹ́ ẹ rí pé àtọ́ bá ní ọpọlọ èèyàn dọ́ta orí dọ́ta gan lórúkọ ẹ̀ ń jẹ́ tó yẹ pé lẹ́yìn ọ̀rẹ́yìn tẹ́ padà rí nínú ayé ó dẹ̀ ti ń ṣe dáadáa ṣé nínú ìrírí yín ṣe ti rí ètò ẹ pé tọ́ba léèyàn mọ̀wé pé igi ìwé ni tó dẹ̀ mọ̀wé dáadáa lóòótọ́ tó yẹ pé ńgbà tẹ́ bá padà rí ipò tẹ́ ti rí kò tẹ́ yín lọ́rùn nínú àwọn ìrírí yín. bẹ́ẹ̀ ni ó wà dáadáa àwọn ọmọ kan wà tó jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bóyá gbà tán wà ní junior class wọ́n lè má píìkì dáadáa tí èmi tiẹ̀ ní ẹ̀bùn wọ́n ṣe ń farabalẹ̀ kọ́ ọmọ irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n nílò nǹkan tá à ń pè ní one-on-one teaching tá a máa jókòó tì wọ́n bí private teaching tá a máa kọ́ wọn ọmọ mi wà tó bá ti wà láàrin àwọn èèyàn ó lè ṣeé ṣe kó má understand nǹkan tó kọ dáadáa ṣùgbọ́n tá a bá jókòó tì pẹ̀lú sùúrù àti ọgbọ́n àti ìmọ̀ téèyàn ti ní nípa iṣẹ́ yẹn irú èmi tó bá ní ọmọ kan dọ̀lù mathematics ẹ̀yẹn fílẹ̀ fún mi nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo máa study ọmọ yẹn dáadáa máa mọ ọ̀nà tí màá fi kọ́ àìmọye ọmọ bẹ́ẹ̀ láti rí tó jẹ́ pé kó tó di pé wọ́n wọ yunifásitì gan wọ́n ti change táwọn òbí wọn gan mú oríṣiríṣi ẹ̀bùn wọn pé báwo la ṣe ṣe nípa sùúrù àti ìfarabalẹ̀ tó ń sì ṣe dáadáa mi tẹ́ ti wà ní yunifásitì mi ti jáde nínú wọn tí mo ní lọ́wọ́ tó yẹ pé àwọn òbí wọn gan wọ́n ti ra ìkan ọmọ yẹn bí bẹ́sà ẹ̀ ló ṣe ń ṣe wọ́n wá pè mí wọ́n gbé sáàdì kẹjà wọ́n bá pè mí pé ọmọ yóò píìkì dáadáa wọ́n bá láwọn máa sanwó fún mi tí n bá lè máa wakọ̀ bàṣà ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n lónìí kọ́mọ yẹn tó kó Nàìjíríà ó win award Amẹ́ríkà ló wà báyìí ó win scholarship ó win special scholarship in mathematics lamẹ́ríkà báyìí ìfẹ́ dárúkọ ọmọ kankan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọjọ́ tí ó ṣe wáìkì tó pass màmá mo dẹ̀ délé wọn màmá àti bàbá ẹ̀ dẹ̀ ń sunkún pé ṣé ayé ọmọ yìí tún lè dá báyìí so àwọn àṣeyọrí tá a ṣe lórí àwọn ọmọ ó pọ̀ pẹ̀lú sùúrù ẹni tó bá ní ìpè olùkọ́ ló lè ṣe àwọn nǹkan tí mo sọ tá a farabalẹ̀
bàbá ṣé ẹ ti ní ìrírí tó yẹ pé bí ẹ ti kọ́ ọmọ kan ẹ ti rí fáìmọye ọdún tẹ́ẹ̀tì ẹ̀rántí ẹ̀ mọ́ tó dẹ̀ dé tó ní mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ̀bùn kàṣàgbàrí. bẹ́ẹ̀ni mi ò tiẹ̀ lè káyé wọn nǹkan sì ṣẹlẹ̀ láìpẹ́ yìí ṣẹ́rí bí ọmọ yẹn ṣe wọ ọ́fíìsì mi báyìí mo dìde ni tó ti tó bí gan mo rò pé inú tèmi dùn pé iná pẹrẹntì kan ló dé. ẹ ṣe olùkọ́ olótù èmi ti rò pé wọ́n tún ti mọ́ ọmọ wa yàrá ẹ̀kọ́ màdá ẹ mọ̀ pé náà ọmọ ló dé. onídàdí ẹ̀yin lè kọ́ mi fíìsì ẹ̀yin lè kọ́ mi fọ́dà bá ní skul báyìí òun tírèsì yín wá ní mọ́tò tó ń gbé wá ní park síta mo ní mo rí tí mọ́tò yẹn wọlé ó lóun lòun ní lọ́mọ ìbá ru owó náà sọ ìjáde ó ní tìyín lélẹ́yìn ó tún gba àkáàtì nọ́mbà ó ti sẹ́ndì owó sí mi láì mọ ẹgbàá lẹ́yìn báyìí kì í ṣọmọ ẹyọ kan o ìgbà kan wọ́n ní the reward of teachers in heaven rárá o ẹni tó bá ṣe èrè olùkọ́ ń bẹ lọ́run ilé ayé yìí tó bá ṣe sínú ọgbà iléèwé tí ń kún fún ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tíṣà ní ìsìn ó ti hàn pé ìjọba ti ń ṣe dáadáa. bẹ́ẹ̀ni so àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ wọ́n máa rántí ìkan sì wá láìpẹ́ ìpapà èmi ọkùnrin tẹ̀ ní ó dámọ̀ gbogbo ògbọ́n ẹ̀ ti di wáìdì òde kí lẹ fẹ́ ọ̀gá ló bá ní ẹ̀yin rẹ̀ kọ́ mi Mr. Dosunmu nígbà kan báyìí ó tún fún mi ní nǹkan ó tẹ̀ ṣe kí ni nọ́mbà yín sà ló ṣàìsí ṣe transfer èyí ò tẹ̀ tí pẹ́ so àwọn ọmọ yẹn náà wọ́n máa ń sọdọ́ fún wa a rí àwọn tó máa ń sọdọ́ fún wa lẹ́ẹ̀kan ìbéèrè kan tí màá fẹ́ dáhùn pé ǹjẹ́ ará ọmọ tó mọ̀wé tó wá dàbẹ́ ni pé ìgbà tẹ́ padà rí ó wà bẹ́ẹ̀ ẹgbẹ́ búburú máa ń ba ìwà rere jẹ́ ọmọ kan wà bẹ́ẹ̀ máa fi tọmọ kan ṣàpẹẹrẹ mo máa ń kọ́ ọmọ yẹn náà science student ni ìgbà tó ṣe WAEC lábí 2006 gbogbo iṣẹ́ yẹn wà lónìí láìsẹ́ ní tó súnmọ́ skul tó mọ́ ẹ tiẹ̀ lọ́wọ́ kì í súnmọ́ tó o bá ti ní A1 mẹ́jọ ní first term skul tó mọ́ yẹn lọ òní sanwó second term ọmọ yẹn kì í sanwó skul tó rẹ̀ every term ló máa ń gbà àṣà dédé ni mo gbọ́ tán ní lágbájá o ó máa ń lọ kíláàsì mọ́ ó máa fail in school ó máa ti bẹ̀rẹ̀ sí ní mùmúkùmù ọmọ èwo nígbà tí wọ́n lọ wo result ẹ̀ ní first year and second year first class level ló wà ìgbà tó máa fi wọ 300 level ti jọ ẹ̀ gbẹ́gbẹ́ kò graduate dé ni nǹkan ìgbà tí mo rí gbẹ̀yìn nǹkan rí tó ń rìn káàkiri mo bá sọ̀rọ̀ mo ṣe so carelessness òbí àti ẹgbẹ́kẹ́gbẹ́ ọ pẹ̀lú ẹ ṣe bàbá wa orí ètò láìwà ìgbàlódé àti ìrírí show lórí Sunmi Crown TV a wà lórí YouTube a wà lórí Instagram a wà lórí Facebook a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìbéèrè tí ẹ bá ní ẹ lè máa fi sí under comment section wa a dá yín lóhùn bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ gbé àwọn kan wá lábalábì kan a ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ tiwa ní orí ètò láìwà mo yìí ní àlejò mi wọ́n yìí wà níkàlẹ̀ bàbá ẹ jẹ́ kí n wá bọ́ sí ìbéèrè mi báwo ni ọ̀rọ̀ ti òjíṣẹ́ yìí jẹ́ òjíṣẹ́ Ọlọ́run báwo ni ẹ yìí bẹ̀rẹ̀. ẹ ṣe olóòtú ọgbọ́n yín á túbọ̀ máa pọ̀ sí àmín o òye yín kò ní di òbú lágbára Ọlọ́run ó ti pẹ́ láti kékeré tí mo ṣáà máa rí ara mi nínú ilé Olúwa bàbá mi kírísítẹ́nì ni wọ́n ṣùgbọ́n wọ́n ṣe kírísítẹ́nì tó múná lóko dáadáa ẹ̀mí bá Jésù pàdé ní ọdún 1984 mo sì ń ṣe dáadáa nínú ilé Olúwa ohun tó bá fún mi ṣe màá ṣe mo jọ ìkọ́ àyà mo ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ní ọdún kan mo ń lọ síbi kan ni bàbá kan bá dá mi dúró mo sì kéré díẹ̀ náà arákùnrin wa òun ṣe ìránṣẹ́ Ọlọ́run mi ní ara o Sunday school teacher ni mi ò dẹ̀ ń ṣe dáadáa ó ní ṣé o sì ní ìyá mu ní bẹ́ẹ̀ ni ó ní ṣé òun lè rí ìyá mi ṣé kò sí
ó ní ìránṣẹ́ Ọlọ́run lòun wòlíì sí lòun wípé tí mi bá ṣiṣẹ́ Olúwa mi lè já ojú ọ̀nà láyé àti láyé kò yé mi. wọ́n bá dẹ̀ tá arrange bí ìyá mi ṣe dé ọ̀dọ̀ bàbá yìí wá bí ìyá mi léèrè ọ̀rọ̀ kan ó ní ìyá burúkú ni ó ní kí ṣé ẹ lálàá ni àbí ẹ̀rí nù rán pé ọ̀dọ́mọkùnrin yìí kò ní iṣẹ́ míì ó ní ìpè ohun náà ló fà á tó fi ń la àwọn kọ̀ọ̀kan kọjá pé tí ò bá ṣiṣẹ́ Olúwa yẹn gbogbo iṣẹ́ míì tó bá ṣe ó ṣe é ṣe kó má ṣàṣeyọrí mẹ́. mo ṣe yí àdúrà mi padà ní ọdún tó tẹ̀lé máa kàn sáàrí irun bí ìgbà tí mo máa bára mi nínú stadium ńlá níbi tí èrò ti pọ̀ tí màá máa wàásù fáwọn èèyàn tí n bá ti dijú báyìí mo bẹ̀rẹ̀ ni mo máa làágùn yẹn sójú ayé ni mo máa lọ bá ìránṣẹ́ Olúwa pè ẹ́ láti kékeré àwọn òbí ẹ ni wọ́n tàwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́nà ọkọ̀ bí ara sí mo ṣe bẹ̀rẹ̀ ni nǹkan tó máa ń mú mi lọ ṣọ́ọ̀ṣì gan èmi gan lè sọ tẹ́ ẹ bá ti wá mi tẹ́ ẹ bá ti rí mi ilé Olúwa lẹ́jọ́ bàbá mi ò ṣe pásítọ̀ ò ṣe ìránṣẹ́ Ọlọ́run wọn tẹ́ ẹ ń lọ ṣọ́ọ̀ṣì bàbá èmi ni mo wàásù fún wọn èmi mo mọ àwọn òbí mi dé church. kí ni ipò yín nìsín nílé Ọlọ́run? nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo jẹ́ senior pastor in my church èmi ni mo wà lórí ìjọ yẹn mo sì ti ata òróró lé mi lórí ní Christ Apostolic Church fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn CAC yẹn láti train mi ní iṣẹ́ Olúwa ẹ̀mí Olúwa náà ló darí mi lọ ṣọ́ọ̀ṣì yẹn ṣùgbọ́n láti gé gbogbo ẹ̀ kúrò mo ṣáà di ìránṣẹ́ Ọlọ́run níbẹ̀. báwo ilẹ̀ wa ń ráyè ṣe gbogbo ẹ̀ wọnú ara wọn iṣẹ́ Olúwa iṣẹ́ olùkọ́ni? ikọ̀ òdì kan lọ́wọ́ ṣe rí nǹkan téèyàn bá fẹ́ ṣe tó bá fẹ́ràn àti ṣe wàá ṣe dáadáa it's about timing pé kéèyàn fi àkókò sí àkókò báyìí màá wà níbi iṣẹ́. nǹkan tí mo wá rí ni pé àwọn iṣẹ́ companies tí mò ń ṣe nígbà yẹn ó máa ń dí mi lọ́wọ́ torí ìgbà mi kì í tó dé láti vi àìgan 11 tí lùkọ́ sí mo ti fẹ́ lọ ṣọ́ọ̀ṣì. mo wá rí i pé ó dàbí pé iṣẹ́ olùkọ́ ó fún mi láàyè díẹ̀ tí wọ́n bá ti kúrò sí láago 4 oníkálukú akọrí sílé ẹ̀ a lè lọ ṣọ́ọ̀ṣì. iṣẹ́ olùkọ́ a kì í lọ ní Saturday àti Sunday kò díṣẹ́ Olúwa lọ́wọ́. mo wá gbàdúrà ẹ̀mí Ọlọ́run wá darí mi láti gba iṣẹ́ olùkọ́ àti iṣẹ́ Olúwa. iṣẹ́ Olúwa yìí gangan ni a pè mí sí jù ṣùgbọ́n ó súnmọ́ ara wọn díẹ̀. olùkọ́ náà ń tún ayé ẹ̀wọ̀n ènìyàn ṣe ni iṣẹ́ olùkọ́ nìyẹn. gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run atóríṣe làwa náà láti gbàdúrà fún àwọn ènìyàn láti kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run káyé wọn bá lè yí padà. bàbá ẹ jẹ́ kí n béèrè ìbéèrè eléyìí lọ́wọ́ yín kó tó di pé a kó lórí ètò. nínú òrírí yín nínú ìrìn àwọn àjò rìn nínú ayé ìrírí wo lẹ rí tó múnú yín dùn jù èwo lẹ dẹ̀ rí tó bà ọ̀tá yín nínú jẹ́ jù? ẹ ṣé olóòtú. ìrìn àjò ayé ó lágbára lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run nìkan ló máa ń báyàn rìn téèyàn fi máa ń rin àárín iye àti àníṣeré. gbogbo ìṣeré ẹ̀dá láyé ó wà lọ́wọ́ Ọlọ́run Elédùmarè àti ìdarí ẹ̀mí mímọ́. mo ní ìrírí kan tó lágbára díẹ̀. That was around 1986. mo rò pé mo fẹ́ lọ mú àbúrò mi kan ní iléèwé secondary school. bá a ṣe wá ń bọ̀ afẹ́fẹ́ kankan fẹ́ lù mí. ó bá rẹ̀ mí láti inú wá. ọmọ tí mo mú dání gan ló tún ṣé mi ni mo lọ mọ́ ọmọ gan ló tún support mi dé ní àìsàn tá a sọ ìbá bẹ̀rẹ̀ ní ọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ kò díjọ́ kejì. olóòtú ọ̀tá mi sì wà lórí àìsàn yìí fún 3.5 years. ọdún 3 àtàbọ̀.
tẹ́ lè jáde. kò dáàdi wa ṣì wà ní ọdún tí mo sọ yìí ṣé ilé ni wọn ta ní àbí mọ́tò lórí àìsàn yìí mo lè ṣe kéré náà ní tí ìdàgbà púpọ̀ early 20s àìsàn yìí lè kò síbi tí wọ́n gbé mi dé wọ́n gbé mi lọ sọ́dọ̀ dókítà kan Dr. Crick mo wá gbọ́ ohun tí dókítà yẹn sọ ó ní Mr. Dosimo ẹ máa gbọ́ ọmọ yìí lọ ilé ẹjẹ́ kó lọ kú sílé bàbá yẹn mọ̀ pé mo gbọ́ ẹ lọ fẹsẹ̀ lẹ́tọ̀ mo dẹ̀ ti gba Jésù sínú ayé mi before that time mo ní gbogbo ìwàásù tí mò ń gbọ́ lẹ́nu àwọn bàbá CAC wọn lọ́lọ́run lè wo ní sàn ó lè yí ayé èèyàn padà màmá tó bí mi lọ́mọ ti lùsọ̀pù gan àìsàn ilé ṣùgbọ́n ẹni tí ò tí ì kú á lè sìn òun lọ́ra àìsàn yìí mo wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà bàbá kan ó ní church nítòsí ilé mi mo ní dáàdì ǹjẹ́ lè fún mi ní àyè ọjọ́ mẹ́ta wọ́n ti dá mi padà sílé everybody ti gbà fọlọ́run bàbá mi gan ti gbà wọ́n ṣáà páàkì mi sórí bẹ́ẹ̀dì mbẹ́ torí nǹkan tí dókítà yẹn sọ fún ẹ àìmọye hospital mo ní dáàdì ẹjọ́ ṣé lè fún mi lọ́jọ́ mẹ́ta láti gbàdúrà ó ní ọmọ mi ló jẹ́ ṣe bí ìgbà tí bàbá ọ̀rẹ́ ní àpòbádé wà ní bẹ́ẹ̀ wọ́n sọ fún Olúwa wọ́n ní o lè yí ayé ènìyàn padà ó lè wó ní sùn pé nítorí ẹ̀ ló ṣe kú Olúwa wò mí sàn mo wá kàbí kan Isaiah chapter 53 1-5 pé nípa iná rẹ̀ lámúra láradá olótù èmi ti ń tòjọ́ nítòótọ́ níwájú Ọlọ́run ẹ̀mí mímọ́ ọjọ́ kẹta ni mo dìde rìn láti 1988 yẹn àìsàn yẹn sọ mí wò ṣẹ́rí mo ṣe ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì yẹn tí mo ń bọ̀ ìgbà tí mo ní kí n wọlé wa báyìí ìyá mi ló pàdé mi ó lè sá padà màmá kí ló dé tẹ́ fi sá padà ó lóun rò pé òkú ló ń bọ̀ pé mo kàn fẹ́ fara hàn ni mo lè mí ni mi ò kú. èwo ló wá ṣẹlẹ̀ sí yín tó dùn mọ́ inú jù. ṣe rí ohun tó ṣẹlẹ̀ sí mi tó dùn mọ́ mi jù òun ni lẹ́yìn ìgbà tí dáàdi mi kú èmi gan ti gbà pé mi ò lè parí skul yẹn torí kò sẹ́ni tó béèrè lọ́wọ́ mi pé ọmọkùnrin báwo ló ṣe fẹ́ ṣe kò sẹ́dá tó ràn mí lọ́wọ́ wọ́n ṣàyìn mọ́ bí kí n lọ dọ́gbọ́n ṣe iṣẹ́ kan díẹ̀ kí n ṣàrùn mọ́ pẹ̀lú mọ́mí wa àti nǹkan kan ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo parí skul yẹn láyọ̀ àti àlàáfíà ìyẹn ni ó dùn mọ́ mi jù èmi gan ó dé stage kan mo ní ẹ wo gbogbo ẹni tó lọ skul kan lọ́wọ́ ẹ jẹ́ kí n parí skul yẹn síbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run wá ràn mí lọ́wọ́ ohun tó dùn mọ́ mi jù nìyẹn ìrìn àjò yẹn mo parí ẹ̀ dáadáa mo sì graduate láyọ̀ àti àlàáfíà. mọ́mí wa ń kọ́. màmá mi ṣì wà láyé dé sí. ìyàwó yín là ń sọ o. ṣé ok ìyàwó mi ó wà ìyàwó mi jẹ́ èèyàn tó dára lọ́pọ̀lọpọ̀ tó sì support mi nínú iṣẹ́ ìránṣẹ́ yìí débi pé ibi tí n bá ń lọ ló ń lọ àwọn church kan wà tí mo ti ṣiṣẹ́ Olúwa tí mo ti kú mo ríran pé Olúwa ní tẹ̀síwájú ó ti yá náà nìyẹn tí n bá ní Olúwa ní kí n tẹ̀síwájú ìgbà tí mo wá bí tí mo wà yìí ó láwa tó yẹ pé church tá wà 6-story building ní tàdé ti dé yan lábẹ́ mo ní Olúwa ní kí n lọ síbí ibi tó kéré yẹn gangan lọ́lọ́run ní kí n wà ó ló ti yá. ó dà ẹ wò wọ́n lójú báyìí kẹ́ dárúkọ wọn kẹ́ kí wọ́n lórí kí wọn kẹ́ ní wọ́n ṣe o wọ́n kó àtìlẹ́yìn yín nínú ìrìn àjò ayé yín o. Olúwa mo tún ráyọ̀ mi ọ̀wọ́n Juliana ọmọ wọn léyìn mẹ́kùn ọmọ wọn ní Ondo Ẹ̀gìn mo kí ọ lọ́pọ̀lọpọ̀ fún sọpọ́tì tí mo rí gbà àti àtìlẹ́yìn rẹ àti Ọlọ́run ní ìrìn àjò ayé mi tó jẹ́ kí n ṣàṣeyọrí débi tí mo dé lónìí Olúwa kò ní gba àwọn ẹ̀mí òkùnkùn láti yà wá a ó bára wa kalẹ̀ lórúkọ Jésù Kristi. kó tó di pé a mú ètò yìí wá sí apá kan
ẹ rí pé ó ń dùn ń dán láti òwúrọ̀ tá ti bẹ̀rẹ̀. Orí ètò la wà, ìgbàlódé àti ìrírí show lórí Sunmy Crown TV. A wà lórí YouTube, a wà lórí Facebook, a wà lórí Instagram, a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ìbéèrè tẹ́ bá ní ẹ máa fi sí under comment section yín. A dá yín lóhùn. Ẹ rí pé àlejò tá gbé wá bí mo ti sọ ṣáájú, ẹni ńlá ni wọ́n, ọ̀jọ̀gbọ́n ni wọ́n, onímọ̀ ẹ̀rọ ni wọ́n, olùkọ́ni ni wọ́n, òjíṣẹ́ Olúwa ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá ní ká máa ya gbogbo bẹ̀, ọjọ́ á máa lọ. Bàbá, ẹ bá wa sọ fún àwọn èèyàn pé bàbá tó pè yín lọ́jọ́ mi ọjọ́ rí pé ẹ jẹ́ wa o. Alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí mo rí gbà láti pè mí wá sí orí ètò ìgbàlódé àti ìrírí show. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú, ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun gan sà. Mo dúpẹ́ lọ́wọ́ màmá wa ìyáàfin àti olórí Abímbọ́lá Babátúndé Adéyẹmí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn fún oore ọ̀fẹ́ tán fún mi láti wá síbí. Ẹ̀yin tẹ́ ń wò mí láti ilé, mo gbàdúrà ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Àmín. Lórúkọ Jésù Kristi, gbogbo yín lẹ ó ṣàṣeyọrí o. Àmín Jésù. Gbogbo yín lẹ ó dàgbà tẹ́ darúgbó. Gbogbo ẹ̀yin onímọ̀ ẹ̀rọ gbogbo, mo kí yín. Olúwa yóò wà pẹ̀lú yín. Iṣẹ́ náà, irinṣẹ́ tẹ́ ń lò kò ní dojú ìjà kọ yín. Àmín Jésù. Gbogbo yín lẹ ó ṣàṣeyọrí. Ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo yín o. Ẹ ṣé púpọ̀. Bàbá, kó tó di pé mo yànda yín lórí ètò, ẹ̀bùn wà nílẹ̀ Kàsàbùà, ṣé máa gbé bọ̀? Ẹ máa gbé bọ̀. Bàbá, ẹ̀rí pẹ́bùn ńlá ni Ẹ ṣé o. ògbédé. Ṣé rí ẹ̀bùn yìí ó pín sí ìpele méjì. Ìpele àkọ́kọ́ eléyìí láti iléeṣẹ́ Tèmítáyọ̀ Trado Medical Nigeria Limited ni wọ́n ní kí a fún yín. Mustif capsule ló ń pè eléyìí B&C capsule ni wọ́n pè, wọ́n ní kí a fún yín kẹ́ máa fi ṣe ara rindin, oògùn tó dáa fún ara ni o. Bẹ́ẹ̀ olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé Máyàmí, àwọn náà ní ká gbé ilé fún yín pẹ̀lú iléeṣẹ́ Sunmy Crown TV. Wọ́n ní ká fún yín ní sówẹ̀yìn ńlá yìí, wọ́n ní ká fún yín ní jọ́tà yìí, wọ́n ní ká fún yín ní Kàmpálà gbàlódé yìí, ìpè kẹrí ń bu sára. Ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n wá ní ká tún gbé jọ́ọ̀gì náà fún yín. Ẹ ṣé o. Ẹ̀rí customize cup ni gbogbo ẹ fẹ́ mú nǹkan wọ́n ní kẹ́ máa lò ó. Ẹ ṣé Ẹ mo bá wa dúpẹ́ o. dúpẹ́ ní ọwọ́ iléeṣẹ́ Tèmítáyọ̀ àti olórí Abímbọ́lá àti iléeṣẹ́ Sunmy Crown TV. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Tèmítáyọ̀ Trado Medical Nigeria Limited. Mo mọ iléeṣẹ́ yìí dáadáa, mo sì súnmọ́ wọn lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn oògùn tẹ́ fún mi tó máa ń mára lé. Iléeṣẹ́ yìí a máa lọ sókè sí. Ògo iléeṣẹ́ yìí yóò túbọ̀ máa búyọ lórúkọ Jésù Kristi. Mo wá dúpẹ́ lọ́wọ́ Sunmy Crown fún iṣẹ́ ńlá tí wọ́n ṣe ní ètò ìgbàlódé àti ìrírí show tí wọ́n ṣe. Mo dúpẹ́ o pé iléeṣẹ́ yìí àti tẹlifíṣàn yìí yóò túbọ̀ máa lọ sókè sí. Ọlọ́run yóò túbọ̀ máa gbé yín ga. Iléeṣẹ́ yìí yóò di ńlá. A ó borúkọ rẹ̀ jákèjádò gbogbo àgbáláyé. Iléeṣẹ́ yìí ògo rẹ̀ yóò túbọ̀ máa búyọ. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless. Bẹ́ẹ̀ bá kó lórí ètò, ẹ bá wa kí gbogbo àwọn aráalé o, àwọn akẹ́kọ̀ọ́, àwọn ọmọ ọjọ́, ẹ bá wa kí wọn. Ẹ bá wa sọ fún àwọn èèyàn pé bàbá pè yín lọ́jọ́ mi ọjọ́ rí pé ẹ tún jẹ́ wa kí máa yànda yín. Mo gbádùn ètò yìí, àǹfààní ńlá ni mo ní pé àti ẹ̀ pè mí lọ́jọ́ míì. Tẹ́ bá tún pè mí kíákíá ni máa sáré bọ̀, nítorí pé ó jẹ́ oore ọ̀fẹ́ àti àǹfààní láti pè mí sí irú ètò ìgbàlódé àti ìrírí, nítorí pé ìrírí òun ni àgbà. Òun làgbà ọgbọ́n. Òun ni àgbà ọgbọ́n. Ẹni tí ò bá ní ìrírí, ó ṣeé ṣe kó má ṣàṣeyọrí láyé. Ìrírí ló máa ń jẹ́ kí ayé èèyàn kó yí padà. Òun ló máa ń jẹ́ kí èèyàn mọ bó ṣe fẹ́ rìnrìn àjò ayé rẹ̀. Mo dúpẹ́ o. Àwọn ìrírí tí ó dáa tẹ́ fi àwọn ènìyàn yìí, kí àwọn èèyàn bá lè ní ìtumọ̀. It is very impactful. I'm very grateful for this kind of calling. I will gladly come once I'm invited. Thank you very much and God bless. Amen. Ẹ ṣé gan sa. Wọ́n ti máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àti dágbére lórí ètò níbi tí a bá dé yìí. Ó kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pátápátá, gbogbo ẹ̀yin crew, mo kí yín o tí ẹ jẹ́ kí ètò tòní
kó ṣeé ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú àgbà ìyẹn olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé Máyàmí. Àdúpẹ́ pàtàkì lọ́wọ́ yín o. Òkè òkè lẹ́múrú sí òkè òkè lọ́lá yín a máa lọ lágbára Elédùà. Ẹgẹ́ máa lọ méjì parukọ̀dà. Orúkọ mi ni Ambassador Káyọ̀dé Sanni Ọmọwò. Daddy 4G ọkọ ọmọ mi 4G. Agbólóhùn bí ọ̀jẹ̀ bàbá oyin ọkọ̀ ya àwọn èèyàn ọmọ bá jágún kìí lọ́kọ̀ èrò. Láyọ̀ á tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rí. Mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o, mo ń gbé kẹ̀kẹ́ mi lọ, mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o, mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o. Onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele la dáyé abẹ́ orí. Ìgbà kan ti lọ òmíràn la wà yìí, ìgbà kan á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́. Onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele la dáyé abẹ́ orí. Ìgbà kan ti lọ òmíràn la wà yìí, ìgbà mìíràn á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́. Ìgbàlódé ìgbà ara là ń búra sẹ́. Ìgbàlódé ìgbà kan rí àwọn là fi ń lọ́ta. Ìgbàlódé ṣùgbọ́n nísàyí ẹ̀rọ amúnáwá. Ìgbàlódé ìgbà kan rí ọwọ́ là fi ń fọṣọ. Ìgbàlódé kò darí bẹ́ẹ̀ mọ́ nísàyí o. Ìgbàlódé ìgbà ara là ń búra. Ìgbàlódé báyé ṣe yìí ó yẹ ká máa báyé yìí. Ìgbàlódé